ní fi súnmọ́ ìgbà lọ́bẹ̀ ẹ̀dá jù. Ẹni tá lọ́bẹ̀ ẹ̀dá bá fún ní yọ̀ǹda àti àǹfààní láti yá sí pé kí wọ́n tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ mi ní èyí tí mo ti ń sọ̀bọ̀, ó rọrùn kí wọ́n ti máa gbọ́ nínú àwọn ọ̀rọ̀ mi kó tó dò níyì. Ipe wọn máa ń sọ pé ẹni tó bá hàn sí wa ipe àṣẹ àbùsí rẹ̀ àbí àjàmbá rẹ̀ lọ́nà kan sí kejì látara àwọn ọ̀rọ̀ tá à ń sọ ní ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ mímọ́, àwa ta sí lọ́nà tó já sí wípé a fi ṣàbùsí rẹ̀. So tó bá hàn sí wa pé a ṣàbùsí rẹ̀, nínú ẹ̀tọ́ wa ni ká sọ pé kó ń tọ́ wọn má bínú. So torí nǹkan kankan nítorí alkiyama wa ni, àti wípé nítorí ìta gbé dání ní ètò já sí wípé dédé la fẹ́ máa fẹ́ fi ṣe. torí Ànábì sallallahu jẹ́ kó yé wa ipe man kanat alayhi mazlimatun li akhihi falyatahallalhu minhu fa innahu laysa thamma dinarun wala dirham. Ẹnikẹ́ni tó bá ní ọ̀nà kan tàbí kejì tó fi ṣe àbùsí ọmọlàkejì rẹ̀, kó yá tètè wá kó mójú kò fún láyé bí, nítorí kò sí owó lálkìyàmà tí yóò fi ṣe kíni tí yóò fi san padà. Ìdí náà tí mo fi ń dojú apology mi yìí àti ọ̀rọ̀ mi yìí, mo fi ń dojú ẹ̀kọ́ mudirul markaz al-mudir Habibullah Adam Abdullah al-Ilori tallọ́bẹ̀ ẹ̀dá fi wọ́n ṣe olùtukọ̀ ìdarí markaz Agége. Nípa pé kí mudirul markaz kí wọ́n dákun kí wọ́n má bínú, kó sì ṣàmójúkò fún mi lórí àwọn gbólóhùn kọ̀ọ̀kan tí mo fi àdírẹ́sì wọn níbi àwọn àlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan so tí a ṣe nípa àwọn àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn. So àwọn ibi tá a ti ta sí ìjọmọlúàbí wọn, tá a ti ta bá personality wọn, so lọ́nà tí ó tọ́, so kí mudirul markaz kó má ṣàyàfi rẹ̀, kó sì mójúkò fún mi. So àníyàn mi àti èròǹgbà mi òun kọ́ ni pé so kí n tọwọ́ bọ ìjọmọlúàbí wọn, òun dẹ̀ kọ́ ni pé kí n rí dínkù wọn. So àmọ́ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn so tí mo jẹ́, so ọmọ ènìyàn, so ìjọmọ ènìyàn ó mọ̀ ẹgbẹ́ ọmọ ènìyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So látara ìjọmọ ènìyàn òun ni gbogbo ẹ fi ṣẹlẹ̀, kí mudirul markaz kó má ṣá yááfì kí wọ́n sì mójú kò fún mi, kí Allah bẹ́ẹ̀ dá má ṣàṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo láti gbọ́n tí Yelma tó sọ, ó lóun wá àmójúkò láti ọ̀dọ̀ àwọn bàbá mudirul markaz, a sì àgbọ̀ dáadáa bó ti wí. Kọ́lọ́mọ́ ṣàbà ṣe dáadáa fún àwọn mudirul markaz, kọ́lọ́mọ́ bá dúró tì wọ́n. Eléyìí náà nínú intisọ́rù ni, nínú àránṣe ni. Lẹ́yìn ìgbà tí Ọlọ́run fìyà jẹ lọ́wọ́ ara rẹ̀, ó wá ronú, ó wá pìnwàdà, ó wá túbá wípé kí àwọn bàbá mudirul kí wọ́n ṣàmójúkò fún òun àti àwọn markaziyun lápapọ̀, wípé kí wọ́n ṣe àmójúkò fún òun. So gbólóhùn yìí wa bima rahmatin minallahi linta lahum. Àwọn bàbá mudirul kì í ṣe oníjàgídíjàgun èèyàn, àwọn ọmọ ń pa àwọn èèyàn mọ́ra. Tó yẹ sọ́hun náà, àwọn ẹ̀kọ́ àwọn bàbá mudirul ti yọnu sí, wọ́n sì ti gbà. Kọ́lọ́n kó yẹ kí a rí àwọn bàbá mudirul bẹ́ẹ̀, kọ́lọ́n sì fi ọmọ ìyá wa Yelma, kọ́lọ́n kó fi mọ̀nà jù báyẹn lọ. Assalamu alaikum.